tó bó ṣe máa jẹ́ náà nìyẹn ẹ̀yin gbogbo olólùfẹ́ wa tẹ́ ń láǹfààní láti máa gbọ́ wa a tún ti dé náà nìyẹn tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá lórí ìkànnì yìí ìbílẹ̀ rédíò nàìjíríà tiwantiwa live and direct káàkiri àgbáńláyé live and direct láti orílẹ̀-èdè UK pẹ̀lú tani pẹ̀lú ẹni tó jẹ́ olóòtú iléeṣẹ́ wa ni mò ń sọ nípa ìyá àbàdàn ẹ̀yẹn adébùsọ́lá ìyá àbàdàn a tún ti dé náà nìyẹn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí tẹ́tù máa gbọ́ wa live and direct yẹn adébùsọ́lá akàndé tí gbogbo èèyàn mọ̀ sí ìyá àbàdàn òun náà ni olóòtú iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò nàìjíríà international tiwantiwa káàkiri àgbáńláyé fọlájọyè táyọ̀ náà lórúkọ mi Fakao Sport mo tún ti dín nìyẹn kí n tún máa já lulẹ̀ wìtìwìtì bí àpò wa tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá idán lórí pápá la pètò ní ìkànnì mo ti dé náà nìyẹn lórúkọ gbogbo àwọn tátùjọ kọ́wọ́rìn tátùjọ ṣe fún tìrọ̀lẹ́ tòní gbogbo àwọn èèyàn ti wà nílé agbára fún tìrọ̀lẹ́ tòní lórúkọ gbogbo àwọn òyìn fọlájìn oyètáyọ̀ lórúkọ mi Fakao Sport ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ilẹ̀ wa nàìjíríà kí n tún já wa káàkiri àgbáńláyé. ẹ jẹ́ n sọ fún wa pé Ahmed Musa ó ti ṣetán lọ́wọ́ tá a wà torí bá méjì kọ ìgbáradì eléyìí tó gá yàtà ó ń lọ lọ́wọ́ nípa bá a ṣe ń sọ nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nítorí bá méjì kọ káàkiri àgbáńláyé sẹ́mi pinnu kọ CSK Moscow òun ló ti ń lo dáúlà lọ́wọ́ tá a wà ó ṣe dáadáa nítorí bá méjì kọ ikọ̀ CSK Moscow lánàá wọ́n fìyà jẹ kó Krasnodar àmì ayò méjì sẹ́yọ kan ẹ láǹfààní láti wo ìfẹsẹ̀wọnsẹ̀ àbá ẹ láǹfààní láti wò ó Ahmed Musa ló láǹfààní láti gbágbó méjèèjì wọlé fún ikọ̀ CSK Moscow bí nǹkan ṣe ń lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní farabalẹ̀ kí n máa bá dọ́gba ní ẹ̀yin náà láǹfààní láti wo Leon Balógun lórí pápá lọ́jọ́ Sunday nígbà tí wọ́n láǹfààní láti fojú kọ Saka ó fọ̀ bá méjì òsì torí bá méjì kọ Leon Balógun ó ti ní ìfarasìsí lọ́wọ́ tá a wáyé nìyí ìdí nìyí tí ò fi láǹfààní láti wà lórí pápá nígbà tí ikọ̀ Mainz 05 dáhùn kojú kọ Saka ó fọ̀ ní ìdílé bí nǹkan ṣe lọ fún farabalẹ̀ ìjàmbá jẹ́ kí n bẹ̀rẹ̀ tó ní kí ojú ìgbàlò ògbóǹ agbábọ́ọ̀lù nínú kọ́ńtàntù Jatai tẹ́ẹ̀mọ̀ pé orílẹ̀-èdè China ló ti ń lo dáúlà lọ́wọ́ táwa ó ti jẹ́ kó yé wa tẹ́ẹ̀mọ̀ pé ó gbágbó mẹ́rin wọlé nígbà tí wọ́n ń kojú kọ Guangzhou lórílẹ̀-èdè China ìyẹn ní ìdíje Chinese Super League lọ́wọ́ táwa ó ti wá jẹ́ kó yé wa oníṣẹ́ rí góò mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tó ń gbá wọlé òun dẹ́díkéètì ẹ̀ ní fún gbogbo àwọn olólùfẹ́ káàkiri àgbáńláyé káàfàtà tẹ́ẹ̀mọ̀ pé ìgbà kejì lè tó máa gbá bọ́ọ̀lù mẹ́rin wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan dóńdó ni ìyẹn 4 goals in 1 matches ẹni ní ìfẹsẹ̀wọnsẹ̀ wo ló ti ṣe ẹjẹ́ ìfarabalẹ̀ já yìí nígbà tó wà nínú kan Watford lórílẹ̀-èdè England nígbà tó ń kojú kan Blackpool ó gbá góò mẹ́rin wọlé ní the Championship nígbà náà lọ́hùn-ún bí nǹkan ṣe lọ nípa Odion Jude Igalo Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa bá dọ́gba ni ó wá ní góò mẹ́rin eléyìí tó ń gbá wọlé òun dẹ́díkéètì ẹ̀ fáwọn olólùfẹ́ káàkiri àgbáńláyé ni ó ti wá jẹ́ kó yé wa pé lọ́wọ́ táwẹ̀ wọ́n máa gbà lórílẹ̀‐èdè Russia nínú ìfẹ́ àgbáńláyé ni tẹ́ẹ̀mọ̀ pa máa kojú orílẹ̀‐èdè Croatia orílẹ̀‐èdè Argentina àti orílẹ̀‐èdè Iceland ó ní kọ Super Eagles ẹ má fojú ànáwó kún wọn ẹbọra bọlá sọ lọ́wọ́ tá a wà ní ó láwọn ti dúró àwọn dúró kakaraka lọ́wọ́ tá a wà yìí talẹni tó ń sọ bẹ́ẹ̀ Odion Jude Igalo gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé Fakao Sport mo ní ìfarabalẹ̀ kí n máa já wa ní ẹ̀yìn sẹ́yìn síbẹ̀ ìbílẹ̀ rédíò nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK nàìjíríà làwa ti ń gbóhùn sáfẹ́fẹ́ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí bí nǹkan ṣe ń lọ Fọlájìn Oyètáyọ̀ mo ní ìfarabalẹ̀ kí n máa já wa ní bó bá rí bẹ́ẹ̀ ibo ni kí n tún balẹ̀ sí ẹjẹ́ ń sọ fún wa pé ọ̀gbẹ́ni Karo Etebo ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó ń lo dọ́là nínú Las Palmas orílẹ̀-èdè Spain ó ti sọ pé lọ́wọ́ tá a wẹ̀ òun ti kúrò nínú Las Palmas lórí ibà méjì kọ̀ ikọ̀ Las Palmas wọ́n ti wẹ̀ nínú omi tó ń gbé wọn padà sẹ́yìn ní relegation zone bó tilẹ̀ jẹ́ pé wọ́n jìyà lọ́wọ́ tá a wẹ̀ ìyẹn lọ́jọ́ Sunday ni ẹni ta ló fìyà jẹ wọn Alavés ló fìyà jẹ wọn àmì ayò méjì sódò ni ọ̀gbẹ́ni Karo Etebo tí wàá jẹ́ kó yọ pọ́ùn ti fikọ̀ náà sílẹ̀ lọ́wọ́ kan làgástíkálì bí ń lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa bá dọ́gba ni ẹ̀jẹ̀ ń kúrò ń bẹ̀ ibo ni kí n tún balẹ̀ sí mo lọ sínú Colombia Star lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú ìdíje Nigeria Professional Football League ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n má dá pé lọ́wọ́ tá a wà yìí Ayọ̀ Saka ògbóǹtarìgì agbábọ́ọ̀lù Colombia Star ni ó ti jẹ́ kó yíwa pé lọ́wọ́ tá a wà Colombia Star àwọn ti dúró tán
ìyẹn ní sáà tá a wà láti máa ṣe gudugudu méje yàrá mẹ́fà ní ìdíje Nigeria Professional Football League. Tá a bá ń sọ nípa ìdíje Nigeria Professional Football League, a ò lè kọ́yìn rẹ̀ kúrẹ́ ìyẹn Ayọ̀ Saka ni. Bí nǹkan ṣe ń lọ Fọládé Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ni. Gbogbo èyí tẹ́ ẹ ti ń wò wá, a mọ rírì yín live and direct. Nǹkan ò ní sẹ̀mí ìjẹ́ lórí pápá lápètò ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct látọ̀lédè UK. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tó ń kọrin ìmọ̀ni mọ̀ọ́mọ̀ kí n sí wàhálẹ̀ náà ni. A gbádùn ara wa fún tìrọ̀lẹ́ tòní. Ó yẹ jẹ́ máa kà sọ́wọ́ wájú bo ní kí n tún palẹ̀ sí. Ẹni tó jẹ́ alága nínú Kọlọ́bí Star orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti jẹ́ kó yé wa kí ni tó sọ. Ó ní ìdí táwọn agbábọ́ọ̀lù fi láìpẹ́ ìyẹn máa gbábọ́ọ̀lù nínú Kọlọ́bí Star. Òun ni wípé Kọlọ́bí Star àmójútó tó péye ni àwọn máa ń ṣe fún àwọn agbábọ́ọ̀lù àwọn lọ́wọ́ tá a wà yìí. Ta lẹni tó ń sọ bẹ́ẹ̀? Ẹni tó jẹ́ general manager nínú Kọlọ́bí Star. Bí nǹkan ṣe lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ìfarabalẹ̀ máa jẹ́ yìí tiwa ni. Ibo ni kí n tún balẹ̀ sí? Ibẹ̀ náà mo sì wà, orílẹ̀-èdè wa Nàìjíríà ni mi ì tí ì kó ń bẹ̀. Ẹ jẹ́ lọ sínú ọkọ̀ Katsina United kí n sọ fún wa pé agbábọ́ọ̀lù wọn ìyẹn Destiny Asadi ni. Ó ní góò tó ń gbá wọlé nígbà táwọn kojú kọ Ekanima Warriors ìyẹn ní ìṣẹ́jú 53 51 minutes. Olódùn mọ́nú lọ́pọ̀lọpọ̀ torí ibà méjì kọ fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn ìgbésí ayé Katsina United. Ẹ lọ wò wá wọn ò láǹfààní láti wà ní ipò kejì tá a bá ń sọ nípa ìdíje Nigeria Professional Football League. Ẹ wá ṣàlàyé yẹn Destiny Asadi ni. Ó ní góò tó ń gbá wọlé inú ó ń dùn lọ́wọ́ tá a wà ẹ́ nì. Òun sì mọ̀ pé dídùn lọ́sàn-án máa sọ fún ọkọ̀ Katsina United. Bí nǹkan ṣe ń lọ màá já wa kanlẹ̀kanlẹ̀ bó náà ṣe wà lórí ìdíje Nigeria Professional Football League. Àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá màá já wa kí n tó parí ètò àti má ṣe wà lórí ìdíje Nigeria Professional Football League. Wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá àjọba Fọládé Oyètáyọ̀ Fakao Sport ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK. Nàìjíríà làwa wà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni àti ń já wa máa gbóṣe lọ nípa ìròyìn eré ìdárayá. Ẹ jẹ́ n kúrò ńbẹ̀ kí n máa lọ sínú nǹkan MFM tìlú Èkó ni ìyá àwọn Olúkọ̀yà boys lọ́wọ́ tá a wà. Ẹ jẹ́ n farabalẹ̀ kí n sọ fún wa amúlé wọn mò ń sọ nípa Ospino Egbe. Ó ti ṣàlàyé pé lọ́wọ́ tá a wà àwọn máa gbé ìyà táwọn jẹ lọ́wọ́ ta ni lọ́wọ́ ọkọ̀ UFM ọjà nídíje CAF Confederation Cup. Ó láwọn máa gbé tìṣẹ́gbẹ́ kan lọ́wọ́ tá a wà torí tá a bá ní ká wò ó lálẹ́ òní nígbà tá a bá kojú kọ Rivers United ìkòkò ní gbọmi kó tún gba sọ́sọ́ náà lọ́wọ́ tá a wà ní. Ó láwọn ti fìyẹ́ lẹ̀ bí ẹgún ti ń fi sẹ́yìn ni. Ó lọ́wọ́ tá a wà nígbà tá a bá kojú kọ Rivers United ó máa dúró tán nínú ìdíje Nigeria Professional Football League. Ta lẹni tó ń sọ bẹ́ẹ̀? Ospino Egbe amúlẹ̀kọ MFM gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé Fakao Sport. Kí n tó kúrò ń bẹ̀ ẹ jẹ́ ń fún aláwọn fẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lálẹ́ òní ni tá a bá ń sọ nípa ìdíje Nigeria Professional Football League. Plateau United yóò máa kojú Atlant ìlú Òwèrì. Ẹ jẹ́ n tún sọ fún apẹ́lọ́wọ́ tá a wà yìí MFM yóò máa kojú kọ Rivers United. Bí nǹkan ṣe ń lọ Fọládé Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní farabalẹ̀ já wa ni. Bó bá tásìkò máa gbàlejò mi wọlé fún tìrọ̀lẹ́ tòní láàjọ máa yànnàná rẹ̀ ìròyìn eré ìdárayá ni ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa ni. Mo rí ẹ̀mbẹ́ Ọmọlọ́lá kò ní bàjẹ́, mo rí ẹ̀mbẹ́ Ojúlówó lédè ó ti ń wò wá live and direct láti orílẹ̀-èdè Germany kan kò sí wàhálà Ọlọ́run ló dé. Bí nǹkan ṣe ń lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní farabalẹ̀ máa já wa ní. Ibo ni kí n tún balẹ̀ sí? Nàìjíríà náà mo sì wà pàápàá jùlọ nínú kan Nasarawa United. Ẹ jẹ́ sọ fapé Thomas Senke ó ṣeéṣe kó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ méjì torí ibà méjì kò sì sí ń bẹ̀. Ìfarasẹ̀sẹ̀ tí Thomas Senke eléyìí tó ní pàápàá jùlọ nínú kan Nasarawa United. Bí nǹkan ṣe ń lọ Fakao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní máa bá dọ́gba ni. Ẹni ẹ̀wà kọ́kọ́rọ́ lè bá àyà ẹ jẹ́ ń kúrò ń bẹ̀. Ẹ jẹ́ ń tún lọ sínú ìdíje cricket lọ́wọ́ tá a wà yìí. Ìdíje kan lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn International Cricket Council lọ́wọ́ tá a wà orílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti ń lọ ìyẹn ní Tafawa Balewa Square ìyẹn ní TBS tó wà. Ẹ jẹ́ ń sọ fún wa pé wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ń bẹ̀ lánàá ṣùgbọ́n sí ìyàlẹ́nu orílẹ̀‐èdè wa Nàìjíríà àti orílẹ̀‐èdè Ghana a ti lọ sí ìpele tó kàn torí ibà méjì kọ́ á ṣe dáadáa ni. Àmì 11 oníkan orílẹ̀-èdè Ghana òní wọ́n ní nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 5 lọ́wọ́ tá a wà yìí.
orílẹ̀-èdè wa Nàìjíríà a ní àmì 8 ní nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 5 eléyìí tá a gbá nínú ìdíje 2018 ICC tournament eléyìí tó ń lọ ní pápá ìṣeré ìlú Èkó. Ó ti wá jẹ́ kó yé mi pé lọ́wọ́ tá a wà yìí orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè Ghana àti lọ sí ìpele tó kàn ní ìdíje ICC ìyẹn International Cricket Council. Bí nǹkan ṣe ń lọ gbogbo ẹ̀ là ń bá dẹ́gbà Falcao Sport. Mo kúrò ń bẹ̀ gbó ní kí n tún balẹ̀ sí. Láti ibẹ̀ lọ́mú balẹ̀ sórílẹ̀-èdè South Africa. Kí ni tó ń ṣẹlẹ̀ ń bẹ̀? Ìjà tó gáyẹ́tà tó gbẹnu tán ni gbogbo àwọn tó ń wò mí live and direct láti orílẹ̀-èdè South Africa wọ́n ti máa mọ̀ pé òótọ́ ni Falcao Sport ń sọ lọ́wọ́ tá a wà yìí lórí ibà méjì kan ìjà ìṣẹ́ eléyìí tó gbẹnu tán tó gáyẹ́tà tó dúró kàkàràǹkà tó fa blow dání ni ó wáyé láàrin Braun Strowman àti tani ògbóǹtarìgì abẹ̀sẹ̀kù bí òjò ní Samuel Joe lọ́wọ́ tá a wà live and direct ní Johannesburg ni òun ló ti wáyé ní pápá àṣeré wọn ló ti wáyé. Kódà ìròyìn tó ń tẹ̀lé lọ àwọn olùgbòràn tó láǹfààní láti wo ìjà náà wọ́n lọ bí 20,000 yẹn 20,000 people láàrin tani Braun Strowman àti Samuel Joe. Ìgbẹ̀yìn Braun Strowman ló láǹfààní láti fẹ̀yìn ẹ̀ jẹ́lẹ̀ ó fẹ̀yìn tani jẹ́lẹ̀ Samuel Joe lọ́wọ́ tá a wà. Ìdíje náà gbẹ̀rún tán lórílẹ̀-èdè South Africa ìyẹn ní Johannesburg lórílẹ̀-èdè South Africa. Ìfẹsẹ̀wọnsẹ̀ tó tún wáyé láàrin Roman Reigns àti Elias ní ìgbẹ̀yìn Roman Reigns ó rẹ́ Elias kẹ́rẹ́kẹ́rẹ́ ní lọ́wọ́ tá a wà. Ó gbẹ̀rún tán lórílẹ̀-èdè Johannesburg ìyẹn lórílẹ̀-èdè South Africa. Bí nǹkan ṣe ń lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ká máa bá dọ́gba. Ẹyẹ jẹ́ ń padà wá sórílẹ̀-èdè wa Nàìjíríà kí n gbé private jet mi padà wá ó dìwì lórílẹ̀-èdè wa Nàìjíríà ìdíje NBBF ẹ̀yìn ní kíní ń débẹ̀ Nigeria Basketball Federation ṣe é mọ̀ pé líìgì wọn náà máa gbéra sọ láìpẹ́ láì jìnnà. Wọ́n ti wá jẹ́ kó yọ pé lọ́wọ́ tá a wà yìí àwọn abẹ́síkáwọ́ àtàwọn atọ́kùn ìdíje ni ìyẹn officers and staff ní ìdíje Nigeria Basketball Federation wọ́n ti jẹ́ kó yọ pé ìgbáradì eléyìí tó lọ́wọ́ tá a wà yìí ó máa gbẹnu tán torí ibà méjì kan wọ́n ń gbá pre-season ni tẹ́ ẹ mọ̀ pé pre-season náà máa ń gbá nínú gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ káàfàtà kí sáà tuntun kó tó gbéra sọ. Wọ́n ti wá jẹ́ kó yé wa ìjọ wo ló máa bẹ̀rẹ̀ ọjọ́ Wednesday ni òun ló máa bẹ̀rẹ̀ nílùú Àbújá. Wọ́n ti wá sọ pé ìforúkọsílẹ̀ ìyẹn registration àti arrival ní dídé àwọn akọ́nimọ̀gbá tó máa ṣeré ìdárayá ni tí wọ́n fi ń gbáradì fún sáà tuntun nẹ́nẹ́. Ọjọ́ Wednesday náà máa dé sílùú Àbújá ni ìgbà tó bá ti dọjọ́ Thursday ìdíje náà máa gbéra sọ lọ́wọ́ kan làgásíkálì. Bí nǹkan ṣe lọ Fọlájìrì Oyètáyọ̀ mo ní kí n farabalẹ̀ kí n dẹ́yìn tiwa ni ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ live and direct ìbílẹ̀ rédíò international live and direct lórílẹ̀-èdè UK àti lórílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú Fọlájìrì Oyètáyọ̀ ìdá lórí pápá lápẹ̀tò ní ìpínlẹ̀ wa ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí. Mo rí ẹ̀ńbẹ́ ìyá Ìbàdàn mi ò ní gbá etí. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ẹ jẹ́ kí n kúrò ń bẹ̀ kí n sọ fún apẹ́lọ́wọ́ tá a wà yìí kí n tẹ̀ tó máa lọ ẹjẹ́ ń fún aláwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ní ìdíje Nigeria Professional Football League. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún wa pé kí n tó kúrò lórí ètò máa farabalẹ̀ máa já wa ní ẹjẹ́ ń sọ fún wa pé National United ó fìyà jẹ Abia Warriors àmì ayò kan dondo ló fi sá lọ́wọ́ tá a wà yìí. Katsina United àti Ekanami Warriors àmì ayò kan dondo ní Katsina United ló jáwé olúborí. Akwa United náà kó fìyà jẹ Sunshine Stars ìlú Àkúrẹ́ ní àmì ayò 2-1. Lobby Star àti Kano Pillars Lobby Star jáwé olúborí àmì ayò kan dondo sódò ní. Láàrin Akwa United mo ti sọ fún apá Akwa United jáwé olúborí ní àmì ayò 2-1. Wiki Tourist àtẹ̀yìnbá òdòdó ní wọ́n mí kò lè mì torí ibà méjì kọ́ ó gbẹnu tán ó dúró kàkàràǹkà ní àmì òdòdó lẹ́yìnbá àti Wiki Tourist òun ni wọ́n ta pẹ̀lú ara wọn. FC Ifeanyi àti Ranger International òdòdó làwọn náà gbá torí ibà méjì kọ́ ẹni bá láǹfààní láti gbọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ náà ó dúró kàkàràǹkà ní ó gbẹnu tán lọ́wọ́ tá a wà yìí. Ní nǹkan ṣe ń lọ Nigeria Professional Football League Falcao Sport mo ní kí n farabalẹ̀ máa já wa ní. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá live and direct káàkiri àgbáńláyé nǹkan ò ní sẹ̀mí yìí fún ìkéde tàbí ìpolówó ọjà yìí ẹ máa bọ̀ wá sílé iṣẹ́ wa ní ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK. Bí nǹkan ṣe ń lọ ìdánlá pètò lórí pápá pẹ̀lú Fọlájìrì Oyètáyọ̀ Falcao Sport live and direct láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí. Bí nǹkan ṣe ń lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n máa já wa nì
kí n tó máa lọ ilẹ̀ òkèèrè torí lọ́wọ́ tá a wà yìí àlejò mi ń bẹ nílé agbára tó máa ń pa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni àátùjọ yànnà náà tó bá tásìkò máa já wa ní àwọn ọ̀rìn kí ni míròyìn lọ́wọ́ tá a wà yìí live and direct láti ń ṣe ìròyìn eré ìdárayá ni kí n tó máa lọ báwo náà ṣe wà lórí tábìlì tiwa náà a gbọ́dọ̀ ṣe ni torí ibà méjì kọ tẹnitẹni tàkísà ń tèrè tán bí nǹkan ṣe ń lọ Falcao Sport ẹgbẹ́ ń sọ fún apolobista ọ̀gá ńlá ni wọ́n lọ́wọ́ tá a wà yìí àwọn ló wà lókè téńté pẹ̀lú 33 points. Katsina United ipò kejì 27 points, Niger Tornadoes ipò kẹta 27 points, Akwa United ipò kẹrin 26 points, Kano Pillars ipò karùn-ún 26 points, Enugu Rangers ipò kẹfà 25 points, Enyimba International ipò keje 24 points, Yobe Desert Stars ipò kẹjọ 23 points, Abia Warriors ipò kẹjọ 22 points, Nasarawa United 22 points. Wọ́n ṣe wà lórí àkàsọ̀ ìdíje Nigeria Professional Football League òun ni wọ́n farabalẹ̀ mọ́ jẹ́yìn tiwa. Ìgbòmọdé MFM náà tẹ̀lé wọn 22 points, Plateau United tẹ̀lé wọn 21 points, Wiki Tories 21 points, Sunshine Star 20 points, Goran 19 points, Ekalami Warriors 19 points. Àwọn wo ló máa yẹ ń gbé lọ ní ìdíje Nigeria Professional Football League? Kwara United number 19 ló wà 18 points, Atland wà ní number 20 17 points. Ìdíje Nigeria òní mo ní kí n farabalẹ̀ kí n máa jẹ́yìn tiwa ni èyí sẹ́yìn ọmọ live and direct láti orílẹ̀-èdè UK ní Nàìjíríà níjọ àná. Nàìjíríà tiwantiwa ní live and direct láti orílẹ̀-èdè UK ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí pàápàá jùlọ ilẹ̀ wa làwa wà Òṣogbo láti kàn sí ní ìkànnì yìí ni pẹ̀lú idán lórí pápá pẹ̀lú Fọlájì Oyètáyọ̀ adúpẹ́ lọ́wọ́ olóòtú ètò Ìjà Ìbàdàn ni tó tún jẹ́ ọ̀gá níléeṣẹ́ wa ń bí ẹ má gbàgbé pé iléeṣẹ́ wa ó tún ti gbàrà mìíràn yọ ó gbàrà ọ̀kúnráwọ̀ torí ibà méjì kọ́ àtúntì níṣẹ́ mọ́ọ̀máwòrán iléeṣẹ́ mọ́ọ̀máwòrán ni ìyẹn ìbílẹ̀ rédíò and TV lọ́wọ́ tá a wà bẹ́ẹ̀ rí pọ́lú ẹ káàbọ̀ padà ibo ni kí n balẹ̀ sí ó balẹ̀ sílé òkèèrè nìyẹn pàápàá jùlọ nínú kan PLC ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n sọ fún wa pé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́lẹ̀gbá ẹlẹ́gbẹ́. Ikọ̀ Arsenal àní òsì wọ́n ti ní kó máa lọ níparí sáà yìí ni ìyẹn Arsene Wenger ẹ mọ̀ pọ́dún 1996 ló ti ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nínú ikọ̀ Arsenal tá a bá kà ní méjì ọdún kọjìlélógún rẹ̀ yẹn 22 years old nínú ikọ̀ Arsenal alùbátẹ́ ìdárìn wọn ní ní sáà tá a wà yìí kó máa kúrò nínú ikọ̀ Arsenal ọgbà bẹ́ẹ̀ ní ikọ̀ PSG wọ́n ti dé nínú ikọ̀ wọ́n ti kéde sẹ́ẹ̀mọ̀ pé Thomas Tuchel òun ni akọ́nimọ̀ọ́gbá tí wọ́n ti kéde lọ́wọ́ tá a wà yìí tó máa gbaṣẹ́ lọ́wọ́ Unai Emery ṣùgbọ́n wọ́n ti wá jókòó wà pé bàbá Ìjẹ̀bú Arsene Wenger ó ṣeéṣe kó náà wá gbaṣẹ́ nínú kan PSG ṣùgbọ́n kò ṣe gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá o ṣùgbọ́n yóò máa dipò kan mọ́ nínú kan PSG bí nǹkan ṣe ń lọ Fọlájì Oyètáyọ̀ bọ́ ní farabalẹ̀ máa já wa ní ibo ni kí n tún balẹ̀ sí ẹ jẹ́ kí n kúrò ńbẹ̀ kí n máa lọ sínú kan Barcelona lọ́wọ́ tá a wà yìí gbogbo ẹ̀yin Barcelona ẹ jẹ́ n farabalẹ̀ kí n máa já yín pé lọ́wọ́ tá a wà yìí Andrew Iniesta ó ṣeéṣe pé lọ́sẹ̀ tá a wà yìí ló máa kéde ìpinnu rẹ̀ bóyá ni ó máa nínú ọkọ̀ Barcelona àti wípé bọ́ọ̀lù ọjọ́ iwájú rẹ̀ ṣe máa rí nínú ọkọ̀ Barcelona tẹ̀mọ̀ pé ó ti jẹ́ kó yá pé níparí sáà yìí àní òsì èyí tó ń ṣe tó gẹ́ nínú ọkọ̀ Barcelona ó ṣeéṣe kó ń gba ẹni díje Chinese Super League léde
ta ni mò ń sọ nípa rẹ̀? Andrew Iniesta ní agbábọ́ọ̀lù nínú ọkọ̀ Barcelona. Bẹ́ẹ̀ nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Sport òun là ń bá dọ́gba. Ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa live and direct ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK àti United Kingdom. Nàìjíríà láwà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ibẹ̀ láwà tá àti ń já wa tán kó sínú nípa ìròyìn eré ìdárayá ni pẹ̀lú Tani Fọlájì Oyètáyọ̀ Falcao Sport. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní kí n farabalẹ̀ kí n máa já wa ni. Ẹ jẹ́ ń sọ fún wa pé nínú Real Madrid lọ́wọ́ tá a wà yìí ògbóǹtarìgì agbábọ́ọ̀lù wọn tó darapọ̀ mọ́ lọ́dún 2012 ẹni ta ni mò ń sọ̀rọ̀ nípa Luka Modric. Ó ti jẹ́ kó yé wa pé lọ́wọ́ tá a wà yìí ó ṣeéṣe kóun parí gbogbo ìrìnàjò sínú Real Madrid. Tẹ́ ẹ̀ mọ̀ pàdé tó wálẹ̀ láàrin Luka Modric àti Real Madrid ọdún 2020 òun ló máa tẹnubodò lọ́wọ́ tá a wà yìí. Ṣùgbọ́n tó bá wá lè parí àdéhùn sínú Real Madrid ó ṣeéṣe kó lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà nínú ìdíje Major League Soccer. Àti ìwà mọ́ tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé fún mi mo ní kí n farabalẹ̀ máa já wa ní. Bí nǹkan ṣe ń lọ Fọlájì Oyètáyọ̀ mo ní farabalẹ̀ máa já wa ní. Kí n tó kúrò ńbẹ̀ bó bá ṣeéṣe kó máa darapọ̀ máwọn yòókù ẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ jẹ́ ń farabalẹ̀ dáwà àwọn agbábọ́ọ̀lù tó ti gbé pé ní orílẹ̀-èdè Amẹ́ríkà òun ni wọ́n ti ń lo dálà lọ́wọ́ sáà wà yìí. A lè gbàgbé Zlatan Ibrahimovic ṣe é mọ̀ kó ti kúrò nínú Manchester United orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti ń lo dálà. Ẹ mọ́ sí gbàgbé nípa Andrew Pirlo ògbóǹtarìgì nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni òun náà ń lo dálà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Òun nìkan kọ́ Ashley Cole ní gbogbo Chelsea àwọn Arsenal ẹ ti rántí ọ̀jìnmí agbábọ́ọ̀lù lápá àlàáfíà yín ni ìyẹn Ashley Cole orílẹ̀-èdè Amẹ́ríkà ló náà wà lọ́wọ́ tá a wà yìí. Bí nǹkan ṣe ń lọ Fọlájì Oyètáyọ̀ mo ní kí n farabalẹ̀ máa já wa ni. Tó bá wá ṣe pé Luka Modric náà máa finú Real Madrid sílẹ̀ bóyá orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ló fẹ́ darapọ̀ mọ́ lọ́wọ́ tá a wà yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ mélòó ló ti gbá sáà tá a wà yìí? Ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n já wa. Ìfẹsẹ̀wọnsẹ̀ 37 ìyẹn 37 games góò mélòó ló gbá wọlé? Góò méjì péré ni. Assist mélòó ìrànwọ́ mélòó ló ní lọ́wọ́ tá a wà yìí? Ó ní assist méje lè tá a mọ̀ sí ìrànwọ́ méje ìyẹn Luka Modric nínú Real Madrid lórílẹ̀-èdè Spain ìyẹn ní Santiago Bernabeu. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ni. Bí nǹkan ṣe ń lọ Fọlájì Oyètáyọ̀ mo kí gbogbo ẹ̀ ń tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ìkànnì wo lẹ̀ ń gbọ́? Ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa ni live and direct láti orílẹ̀-èdè UK pẹ̀lú idán lórí pápá. Fọlájì Oyètáyọ̀ ló ṣètò lọ́wọ́lọ́wọ́ ní ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa. Ẹ jẹ́ pé tún máa jáwọ́ àwọn ìròyìn eléyìí tó wà nílẹ̀ ni torí bá méjì kan pò jù wá live and direct fẹ́yìn tiwa lọ́wọ́ tá a wà yìí. Bí nǹkan ṣe ń lọ Fọlájì Oyètáyọ̀ mo ní kí n farabalẹ̀ kí n já wa ni. Mo bọ́ sínú kan Borussia Dortmund. Ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n já wa pé kí ni tó ń ṣẹlẹ̀ nínú kan Borussia Dortmund. Ọ̀gá àgbà nínú kan Borussia Dortmund mo sọ̀rọ̀ nípa Ash-Joachim Wanse ti ṣàlàyé ó ló ṣeéṣe káwọn gbé tán lọ́wọ́ tá a wà yìí torí tá a bá wo ìṣọwọ́ gbá bọ́ọ̀lù nínú kan Borussia Dortmund. Ta ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀? Gbogbo ẹ̀yin Chelsea mò ń sọ̀rọ̀ nípa Michy Batshuayi tẹ́ ẹ mọ̀ pé àtìpó ló ń ṣe nínú kan Borussia Dortmund ìyẹn ọ̀nlóńdì lọ́wọ́ tá a wà ẹ́ nì. Wọ́n láwọn ti tán lájẹ́ kó wá darapọ̀ mọ́ ikọ̀ wo ní ikọ̀ Borussia Dortmund pátápátá ni. Ẹ mọ́ sí gbàgbé pé Michy Batshuayi ó ti ní ìfarasísí lọ́wọ́ tá a wà yìí ìyẹn nínú ikọ̀ Borussia Dortmund. Ẹ mọ́ gbàgbé pé Pierre-Emerick Aubameyang eléyìí tó darapọ̀ mọ́ ikọ̀ Arsenal ìdí nìtàn fi gbé Michy Batshuayi láìjẹ́ kó wá jẹ́ àrọ́pọ̀ fún wọn tí wàá jẹ́ kó yé wa o ìyẹn alága pátápátá nǹkan Borussia Dortmund bó ṣeéṣe kó wá darapọ̀ mọ́ nǹkan Borussia Dortmund. Tẹ́ ẹ mọ̀ pé ọ̀nlò náà ló sì wà lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n wọ́n ti ń gbà lérò ní kó ṣeéṣe kó wá darapọ̀ mọ́ nǹkan Borussia Dortmund. Gbogbo Chelsea ẹ̀gbọ́n ṣe kó máa lọ. Ṣùkúra kí ló kò sí o, ṣùkú ṣẹ̀ka, àyànjú mẹ́ka òkè, Caroline take your drama. Nàdọ́rí kòrè tó pọ̀ kà ó, ọ̀la nìkan ọlọ́kọ̀. I'm not here to cause wahala. Hello, diva, take your drama. You don't feel me, you're so for hey, you for there for me. You for there, when you boy dey on. Ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK lọ́wọ́ tá a wà yìí. Olóòtú ètò idán lórí pápá Adébùsọ́lá ni
ìyẹn Àkàndé tí gbogbo yín mọ̀ sí Ìyá Ìbàdàn, òun ló lóòtú, òun lọ̀gá wa nílé iṣẹ́ tá a wà yìí. Ẹ má gbàgbé bá a tún ti nílé iṣẹ́ kan tó gáyàtà, bá a ṣe ní rédíò látún ní ti sinimá lọ́wọ́ tá a wà yìí, ìyẹn ìbílẹ̀ rédíò TV and rédíò. Àbẹ́rẹ́ pọ́lọ́run lóde, ọlọ́run lóde, òkè láwà a ò ní wálẹ̀. Torí bá méjì kọ̀ mọ́ máa ń sọ fáwọn èèyàn ní pé tó bá ṣe ti Fọlájí Oyètáyọ̀ Falcao Sport, tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá tó gáyàtà, òkè ló wà. Torí ibà méjì kọ ọlọ́run ló ń ṣe fífọ́ ara tèmi, ẹgbọ́n ta ló ń ṣe tọ̀dọ̀ tí ẹlọ́lọ́run náà ni. Bọ́lọ́run ṣe ń ṣe tọ̀dọ̀ tèmi àti tẹ̀yìn, òun náà ló ń ṣe tilé iṣẹ́ wa ń bì, ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa ni àti ti móhùnmáwòrán. Òkè láwà a ò ní wálẹ̀. Ẹ sàmí àbẹ́ ráàyè, àmì àti àmì. Bí nǹkan ṣe lọ Fọlájí Oyètáyọ̀, ó ní mò ń farabalẹ̀ mò ń já wa ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà tẹ́ ń wò wá látàárọ̀, nǹkan ò ní sẹ̀mí yìí. Ibi tẹ́ ẹ ti mówó tẹ́ ẹ fi ń ra tẹ́ ẹ fi ń wò wá, àgbà náà kú ní wọbẹ̀ láṣẹ Ọlọ́run. Bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba. Ìròyìn eré ìdárayá ẹ ti mọ̀ pé lọ́jọ́jọ́ Monday láago 6 bá ti ń ró tomu títí dáago 7, òun là máa já wa nípa ìròyìn eré ìdárayá ni. Ìdán lórí pápá la pẹ̀tù lórí ìkànnì ìbílẹ̀ rédíò Nàìjíríà tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK pẹ̀lú Fọlájí Oyètáyọ̀ Falcao Sport. Ẹ má gbàgbé àlejò mi náà wà nílé agbára, ẹni mo ti ń palanta rẹ̀ àjọ yànnà rẹ̀ fún tìrọ̀lẹ́ tòní, ìgbọ́n tó bá dákòókò máa gbé wọlé lọ́wọ́ tá a wà yìí. Ẹ jẹ́ máa tẹ̀síwájú. Fọlájí Oyètáyọ̀ wọ́n ti jẹ́ kó jẹ́ mi atọ́kùn ìdíje tó máa atọ́kùn ìdíje láàrin ikọ̀ AS Roma àti ikọ̀ Liverpool. Ẹni fẹsẹ̀ wọn náà fẹ́ gbá, ẹ mọ̀ pé ìdíje UEFA Champions League ó máa gbẹnu tán, ó máa dúró tán ni, ó máa dúró kàkàràkà lọ́wọ́ tá a wà yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ mí lọ́wọ́, ó ti bọ́ sí mi lọ́wọ́, ẹ̀yin lẹ́ẹ̀ tí gbọ́, ẹ̀yin lẹ́ẹ̀ tún ti gbọ́, ẹjẹ́ ń já lọ́kùn ọ̀rẹ́ kí ni wọ́n ìròyìn ní tó ń ṣẹlẹ̀ nípa atọ́kùn ìdíje náà. Mo rí ẹgbẹ́ Ọmọlọ́lá Ojúróore ní nǹkan ò ní sẹ̀mí rẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Bí nǹkan ṣe ń lọ Fọlájí Oyètáyọ̀, mo ní kí n farabalẹ̀ kí n máa já wa ní. Gbogbo ẹ̀yin Liverpool live and direct, mo ní kí n farabalẹ̀ máa kí, torí bá méjì kọ́ ẹ ti fìtàn balẹ̀ lọ́wọ́ tá a wà. Ẹ wọ ìpele semi-final ní, kò sí wàhálà, Ọlọ́run ló dé. Àwọn tí mo rò pé wọ́n lè wọ ìpele semi-final, ikọ̀ Liverpool wọ́n ti wá wọ ìpele semi-final. Bí mo ṣe ń bá a lọ lọ́wọ́ tá a wà yìí, atọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa tọ́kùn ìdíje láàrin ikọ̀ Liverpool àti ikọ̀ AS Roma, wọ́n ti jẹ́ kó yí wa pé lọ́wọ́ tá a wà yìí ni kí ló kọ rẹ̀ àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ yẹn linesman àti AR1 assistant referee 1 àti AR2. Ẹ jẹ́ ń jẹ́ kó yá pé Felix Bright òun látọ́kùn tó máa wà láàrin gbogbo ní eléyìí tá a mọ̀ sí center referee. Felix Bright ògbóǹtarìgì ní lọ́wọ́ tá a wà òun ló máa tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin AS Roma àti ikọ̀ Liverpool. Ẹ má gbàgbé pọ́jọ́ Tuesday ó máa gbẹnu tán, ọ̀la òde nǹkan nínú ìdíje UEFA Champions League. Ṣé rí Felix Bright yìí, ó ti tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá ń sọ nípa ìdíje UEFA Champions League. Ẹni kí n kà wọ́n fún wa, ẹ fọkàn balẹ̀, ẹ kú jẹ́rìí ẹni tí ẹni máa farabalẹ̀ kà wọ́n fún wa ní. Ìgbẹ́ ẹjẹ́ ń sọ fún wa pé ẹni tó máa jọ ṣèrànwọ́ fún ni ní àwọn assistant referee àti AR1 àtàmúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹjẹ́ ń farabalẹ̀ kí n já wa ní. Tálẹ́ ní àkọ́kọ́ Mark Butch ní òun ló máa jẹ́ AR1, ìyẹn assistant referee tó máa mú gidá létí là ní, ìyẹn linesman kan. Èkejì Stephen Love òun ló máa jẹ́ AR2, ìyẹn Stephen Love lọ́wọ́ tá a wà yìí. Ẹ má gbàgbé Felix Bright òun ló máa jẹ́ center referee nígbà tí ìdíje UEFA Champions League tó bá ń wáyé láàrin ikọ̀ AS Roma àti ikọ̀ Liverpool. Ẹ jẹ́ kí n tún sọ fún wa pé tó máa jẹ́ AR2 nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ bá ń wáyé láàrin ikọ̀ Liverpool àti AS Roma ìyẹn ní ìdíje UEFA Champions League. Òun ni Sasha Dankert. Terry Sasha Dankert yìí òun ló máa dúró gẹ́gẹ́ bí first official nínú ìdíje UEFA Champions League. Paríparí ẹ̀ Mark Free, àwọn tí mo kálẹ̀ fún wa lọ́wọ́ tá a wà yìí, wọ́n máa dúró tí wọ́n máa gbẹnu tẹ́nì, wọ́n máa dúró ti Felix Bright ìyẹn ní ìdíje UEFA Champions League. Ẹ má gbàgbé pé Felix Bright òun ló máa tọ́kùn ìdíje UEFA Champions League láàrin ikọ̀ Liverpool àti AS Roma. Bí nǹkan ṣe ń lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní ń farabalẹ̀ máa bá dọ́gba ni. Ẹ̀yin nífẹsẹ̀wọnsẹ̀ 6 wo ló ti tọ́kùn rí? Ẹ jẹ́ ń farabalẹ̀ kí n máa já wa. Ó ti tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Liverpool àti ikọ̀ Sevilla ní ìpele group stage ní ìdíje UEFA Champions League. Ẹ lọ wà ní sáà yìí ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin ikọ̀ Liverpool àti AS Roma.
Felix Bright òun ló tọ́kùn ìdíje náà ní ìpele group stage. Ẹjẹ́ ń tún sọ fún wa pé ìdíje láàrin ta ni ikọ̀ Liverpool àti ikọ̀ Manchester City ìgbésẹ̀ àkọ́kọ́ ìpele quarter final ṣe é mọ̀ pé Liverpool jáwé olúborí àmì ayò 3 ni. Felix Bright òun náà ló tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ náà sẹ́ńdẹ̀ ó di 2 kan. Ìdíje tó wáyé ní sáà tó lọ ní láàrin Real Madrid àti Juventus ìyẹn ìdíje UEFA Champions League. Felix Bright òun náà ló tọ́kùn ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí Felix Bright tó máa tọ́kùn ìdíje láàrin ikọ̀ Liverpool àti ikọ̀ AS Roma nídìí UEFA Champions League. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ 6 tó ti tọ́kùn òní mo ní kí n farabalẹ̀ kí n máa já wa. Ó tún ti tọ́kùn ìdíje láàrin Juventus àti Tottenham Hotspur ní ìpele round of 16 nínú ìdíje UEFA Champions League. Kódà ó tún tọ́kùn ìdíje láàrin Napoli tó dàbí Èkó àbí tó dàbí Òṣogbo nígbà tí wọ́n gbójú kọ Manchester City nínú ìdíje UEFA Champions League. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti tọ́kùn tá a bá ń sọ nípa Felix Bright nínú ìdíje UEFA Champions League. Bí nǹkan ṣe ń lọ Fọlájì Oyètáyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ là máa ń bá dọ́gba. Ìyẹn mo fi sọ fún apẹ́lọ́wọ́ tá a wà yìí Felix Bright tẹ́ ẹ bá rí lórí pápá nígbà tí ikọ̀ Liverpool bá ń kojú kọ AS Roma ẹ ti mọ̀ pé Falcao Sport ó ti dáyìn tiwa kanlẹ̀kanlẹ̀ ni. Bí nǹkan ṣe ń lọ lẹ́sẹẹsẹ là ń bá dọ́gba ìbò ní kí n tún wá balẹ̀ sí. Àjẹrúbẹ̀ ògbóǹtarìgì ni agbábọ́ọ̀lù nínú ikọ̀ Bayern Munich lórílẹ̀‐èdè Germany ó ti jẹ́ kó yé ó láwọn dúró tán ni àwọn dúró kàkàràǹkà àwọn dúró tán ni àwọn ò ní jẹ́ kó mí pìtú lọ́wọ́ tá a wà yìí ta ni mò ń sọ nípa rẹ̀ Cristiano Ronaldo àwọn tèmi ní kí n pè bí n ṣe máa ń pè kò sí wàhálà. Cristiano dos Santos Afero Ronaldo CR7 lọ́wọ́ tá a wà ẹni tó gáyà tàtọ̀ sí pé lọ́wọ́ tá a wà yìí tá a bá ń sọ nípa ìdíje UEFA Champions League ó ti dòrò lé wọn lọ́wọ́ tá a wà yìí. Àjẹrúbẹ̀ tí wàá jẹ́ kó yé wa ó láwọn máa dúró tán àwọn máa dúró kákàràkà ní ẹgbọ́sẹ̀ lè dààmú lọ́wọ́ tá a wà yìí. Ìtàkùn tó ní kéré ó máa ń gòkè odò ní ṣètò àtẹrin kọ́nà jẹun lọ lọ́wọ́ tá a wà yìí. Àjẹrúbẹ̀ àti Bayern Munich Ọlọ́run ṣàánú wọn lọ́wọ́ Cristiano Ronaldo ẹjá máa wọn tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n Adérúbẹ̀ ti jẹ́ kó yá pé lọ́wọ́ tá a wà yìí àwọn ti dúró tán láti dé Cristiano Ronaldo láti dè mọ́lẹ̀ nídìí UEFA Champions League bó máa rí bẹ́ẹ̀ àbí ò ní rí bẹ́ẹ̀ bí nǹkan ṣe lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ òní farabalẹ̀ máa já wa ni. Ẹ jẹ́ kí n tún kúrò ń bẹ̀ kí n balẹ̀ sí gbo inú ọkọ̀ Real Madrid náà mo sì wà lọ́wọ́ tá a wà yìí. Borí ẹgbẹ́ Adékúnlé àjọ wà nílé agbára látàárọ̀ ni nǹkan ò ní sẹ̀mí rẹ̀ nǹkan ò ní sí òní Adékúnlé Bello àti ẹ̀mọ́kọ̀ tó jà fún kò sí wàhálà àjọ máa yànnàná rẹ̀ fún tìrọ̀lẹ́ tòní náà ni Ọmọlọ́lá ó dúró látàárọ̀ ni mi ò ní white nǹkan ò ní sẹ̀mí rẹ̀ ó tiẹ̀ tí ìdámi tán ikọ̀ tó jà fún lọ́wọ́ tá a wà yìí mo rí ẹgbẹ́ yẹ̀yẹ́ ó ṣèwà Mojísọ́lá Adénìkẹ́ ni lọ́wọ́ tá a wẹ̀ òun náà ti ń follow wa live and direct bí nǹkan ṣe ń lọ Fọlájì Oyètáyọ̀ kò ní ìfarabalẹ̀ kí n máa jẹ́ èyí tiwa ni ẹ jẹ́ máa tẹ̀síwájú lọ́wọ́ tá a wà yìí wẹ́rẹ́wẹ́rẹ́ kí n máa já wa ètò lápètò ìdán lórí pápá ní ìkànnì ìbílẹ̀ rédíò tiwantiwa live and direct látòlédè wa Nàìjíríà ṣùgbọ́n UK ló jẹ́ mọ́ láǹfààní láti máa wò wá torí bá méjì kọ́ ìdá lórí pápá lápẹ̀tò pẹ̀lú Fọlájì Oyètáyọ̀ Falcao Sport kí n tó gbàlejò mi wọlé fún tìrọ̀lẹ́ tòní àwọn òròyìn tó tún wálẹ̀ ẹ̀tún jẹ́ ìfarabalẹ̀ kí n já wa. Ikọ̀ Leicester City lórílẹ̀‐èdè England wọ́n ti jẹ́ kó yé wa pé àwọn ti fẹ́ dè mọ́lẹ̀ Jamel Vardy ní ògbóǹtarìgì atamátàsí ọmọ orílẹ̀‐èdè England ṣùgbọ́n tó ń lo dáúlà nínú ikọ̀ Leicester City èló ló ń gbà £100,000 ló ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́wọ́ tá a wà yìí tẹ́ ẹ mọ̀ pé ó fẹ́ lọ sórí ikọ̀ Manchester City lójú ọjà tó ti gbẹngbẹn láìpẹ́ yìí ṣùgbọ́n tí kò láǹfààní láti darapọ̀ wọn lọ́wọ́ tá a wà yìí wọ́n ti wá jẹ́ kó yẹ páwọn ti tán láti dè mọ́lẹ̀ aláwọn fẹ́ ṣe àdéhùn lọ́dún náà pẹ̀lú Jamel Vardy àdéhùn tó sì wálẹ̀ lọ́wọ́ tá a wà ó kọ́ ọdún méjì kó tó parí ni ṣé ìdá máa ti wá ṣàdé ọlọ́dún méjì fún Jamel Vardy owó tí wàá máa gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ó máa lọ bí £140,000 ìyẹn £140,000 owó tó lóko tó ní ní ìkíni lọ́wọ́ tá a wà nínú ikọ̀ Leicester City dání mò ń sọ nípa rẹ̀ Jamel Vardy agbábọ́ọ̀lù nínú ikọ̀ Leicester City bí nǹkan ṣe ń lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mò ń já wa ni. Ògbóǹtarìgì akọ́nimọ̀gbá nínú ikọ̀ Real Betis ìyẹn Quique Setien ó ti jẹ́ kó yé wa ó ní kó dákun kó máa bọ̀ sínú ikọ̀ Real Betis dání mò ń sọ nípa rẹ̀
Nesta ní ògbóǹtarìgì agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain tó tún jọmọ orílẹ̀-èdè Barcelona tó jọmọ ẹ̀kọ́ Barcelona ó sì ní kó máa bọ̀ wá torí tá a bá ní káwọ ìṣọ́ gbábọ́ọ̀lù Andrew Nesta bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ ti lọ lórí ẹ̀ lọ́wọ́ tá a wà yìí ó ló dúró tán ó gbẹnu tán ni ó lóun fẹ́ kó wá darapọ̀ mọ́ ẹ̀kọ́ Real Betis bí nǹkan ṣe ń lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ là ń bá dọ́gba ó jẹ́ ẹjẹ́ ń gbàlejò mi wọlé ṣùgbọ́n kó tó tásìkò ẹjú ní fún aláwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ni gbogbo ẹ̀yin Barcelona ẹ kú oríire torí ibà méjì kan ọjọ́ sátidé ó dùn ní ó gbẹnu tán wọ́n ti ń celebrate kò sí wàhálà ẹni kọ̀wé lè mí dà àti ìbẹ̀rẹ̀ líìgì Ọ̀ṣun United ń tèmi tiwantiwa kò ní bàjẹ́ bí nǹkan ṣe ń lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ á kí gbogbo ẹ̀yin Barcelona à ń celebrate pẹ̀lú yín ni nǹkan ò ní sẹ̀mí á sì kí gbogbo Chelsea gbọ́mi dáadáa àfa àkọsímọ̀ owó ní kókó àwọn ti Manchester United òun náà ti ń kí mi mẹ́sàn-án àwọn ní kò sí wàhálà tó wá ìṣẹ́pẹ́ tẹ̀sẹ̀ bọ́ra ní òun ní nọ́mbà mi ò lọ ní nọ́mbà mi ti wá lọ́wọ́ tá a wà yìí kò sí wàhálà ọ̀dọ́ mi lóde gbogbo Chelsea àwọn náà ń kí mi wọ́n ní Falcao Sport ajá wíwíwí awúbẹ̀ àṣebẹ̀ ni ẹja máa wọn tó máa ṣẹlẹ̀ tẹ́ ẹ mọ̀ pé orí iná ni Conte tó ń jákòó ìmọ̀ gba Chelsea òun ló wà báyìí nínú ikọ̀ Chelsea àti ìwà mọ̀ bóyá ó máa gba ife ẹ̀yẹ àbí kò ní gba ife ẹ̀yẹ ìyẹn nínú ikọ̀ Chelsea táwọn wulẹ̀ dènà pẹ̀lú ikọ̀ Chelsea wọ́n ti wọ ìpele final lọ́wọ́ táwọn àṣekágbá ni ó máa kojú ikọ̀ Manchester United gbogbo Manchester United ẹ̀yìn náà kú oríire torí ibà méjì kan ikọ̀ Tottenham Hotspur wọ́n kọ́kọ́ sapá bíi tẹ wọ́n sáyà bí ẹ̀yìn ni àwọn náà kọ́kọ́ mi àwọn nínú ìdíje náà tó wáyé lọ́jọ́ sátidé ṣùgbọ́n ìgbẹ̀yìn ó sì mórí o ó jẹ́ kó yé wa pé ìgbẹ̀yìn láláyé ó ta àmì ayò méjì sẹ́yọ̀ kan ló fi àjẹkọ̀ Tottenham Hotspur àní òsì May 19 àti ìmọ̀ tó máa fẹ́ra wọn gbàwẹ̀ ni lọ́rọ̀ àwọn Chelsea ti jẹ́ kó yọ bá àti máa gbàwẹ̀ nígbà náà ṣé Chelsea ló máa fi Manchester United ká sámú ni àbí Manchester United ló máa fi Chelsea gbàwẹ̀ bí nǹkan ṣe ń lọ Falcao Sport wẹ́rẹ́wẹ́rẹ́ mo ní máa bá dọ́gba ni ìbò ni kí n tún balẹ̀ sí lọ́wọ́ tá a wà yìí. I love you, know you say, make a move on up the fire. You know you say, make a move on like the fire. Like the fire. Fọlájì Oyètáyọ̀ kí n tó gbàlejò mi wọlé fún tìrọ̀lẹ́ tòní ẹ jẹ́ n sáré jáwá bá ṣe pín wọn sí lọ́wọ́ tá a wà yìí torí ibà méjì kan àwọn tó ń mi àwọn nílẹ̀ Europe àwọn tó ń mi àwọn lórílẹ̀‐èdè England lórílẹ̀‐èdè Spain lórílẹ̀‐èdè Germany wọ́n tún ṣe ránkì fún gbogbo èèbó àbẹ́ẹ̀rí nǹkan lọ́wọ́ tá a wà yìí àkọọ́lẹ̀ pọ̀ ìjẹ́ ló dé ń fẹ́ràn èèbó ilé ìbò àlùjẹ̀ náà máa sunkún déré ìbò àfin ọmọ asòsàdìyọ bí wọ́n ṣe mi àwọn sí nílẹ̀ Europe ìyẹn Golden Boot 2 ránkì lọ́wọ́ tá a wà yìí wọ́n tún ti jẹ́ káwọn bá ṣe wà nípele ìpele sí ni ta lẹni tó wà nípele àkọ́kọ́ àní òṣèlú ọmọlédè Egypt tá a bá sọ nípa Mohammed Salah òun ló wà ní nọ́mbà 1 yẹn Golden Boot ranking òun ló wà ní nọ́mbà 1 pẹ̀lú 62 points lọ́wọ́ tá a wà yìí tá a lẹ́ni kejì ló ní Andres Messi bàbá Thiago bàbá Martin bàbá Ciro ẹlẹ́sẹ̀ rọ́bà òun ló wà nípò kejì 29 goals pẹ̀lú 58 points bí nǹkan sẹ́nu wẹ́rẹ́wẹ́rẹ́ Robert Lewandowski ọmọ agbábọ́ọ̀lù ikọ̀ Bayern Munich òun ló wà nípò kẹta 27 goals 54 points lọ́wọ́ tá a wà yìí Immobile òun náà ní 27 goals pẹ̀lú 54 points Harry Kane Tottenham òun náà wà ń bẹ̀ 24 goals 25 goals pẹ̀lú 54 points lọ́wọ́ tá a wà yìí. Cavani nínú kan PLG òun náà wà ń bẹ̀ 24 goals 48 points Mauro Icardi nínú kan Tottenham Hotspur ẹnu mi àgbò nínú kan Inter Milan òun náà wà ń bẹ̀ 24 goals 48 points ìyẹn Golden Boot ranking lọ́wọ́ tá a wà yìí àti wàá mẹ́ni tó máa jámọ́ lọ́wọ́ ẹ jẹ́ n sọ fún wa pé Cristiano Ronaldo òun náà wà ń bẹ̀ 24 goals 48 points lálẹ́ni tó kẹ́yìn ní Suarez ní gbogbo Barcelona 46 points ó ní 23 goals bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Falcao Sport ó yá Adéjàre gẹ̀ láti kó fẹ́ pé bá kò sí wàhálà Bello lọ́wọ́ tá a wà yìí ìyẹn Adékúnlé Bello ó ní ọ̀jọ̀gbọ́n mi tátúndé yìnyín rẹ̀ fún tìrọ̀lẹ́ tòní ṣùgbọ́n ṣáájú ìgbà náà ẹ jẹ́ máa fọyín ìgbé wọlé lọ́wọ́ tá a wà yìí èyí ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ìkànnì ìbílẹ̀ rédíò ní tiwantiwa live and direct láti orílẹ̀-èdè UK ló jẹ́ mọ́ láǹfààní láti máa gbọ́ mi ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí
òun làwa wà tá a fi ń gbóhùnsáfẹ́fẹ́ ní ìkànnì ìbílẹ̀ rédíò pẹ̀lú tani Fọlájìn Oyètáyọ̀ Fàkásùwọ̀. Mo rí ẹ̀ńbẹ́ ìyá wa Adébùsọ́lá Àkàndé ni àti ìmọ̀lẹ̀ iléeṣẹ́ máa pé mẹ́ta sá lẹ́yìn rédíò àti tẹlifíṣàn. Ẹgbẹ́ wo ló tún kù? Kò sí wàhálà, eléyìí tó bá tún kù ó máa dálé láìpẹ́ lẹ́yìn. Ọlọ́run ló dé wọn ló dáúdà lọ, òkè ló wà ò ní wálẹ̀. Gbogbo àwa tá a sì wà lábẹ́ náà láìpẹ́ lẹ́yìn ẹ̀sìn funfun wa máa ṣe kí ni àjọ máa lo dáúdà pọ̀ ní. Ọlọ́run ló dé wẹ́rẹ́wẹ́rẹ́, ó yẹ jẹ́ máa forí yìí kí n máa fi gbàlejò mi wọlé fún tìrọ̀lẹ́ tòní. Shawty want $1 million. Say make a wire. Tell me to wanna cover my girl. You say all our friends, leave me la vida loca. You found me my lover. Yeah, you for there for me. You for there. I for try for you. Tọ́ Adékúnlé Bello náà lẹ́wọ̀n lẹ́gẹ́lẹ́gẹ́ pìrìsẹ́ńtà ni ògbóǹtarìgì àyànnà lórí ìròyìn eré ìdárayá ni òṣùpá kò sí ìròyìn eré ìdárayá òun náà ń ṣètò lórí móhùnmáwòrán iléeṣẹ́ wa ni ó mọ́ dàbí ìpolówó ẹ̀mọ́jẹ̀ ń dápọ̀ rẹ̀ ó yẹ ẹjẹ́ ń gbé wọlé fún tìrọ̀lẹ́ tá a wà yìí orí ìyá Ìbàdàn wò mí life and direct bí n bá ilé polówó ọjà láìsanwó ẹnu mi àgùn wọ́n ṣe pé tòmíjọ́ tọ́ọ̀dé ó máa gbọ́ sórí afẹ́fẹ́ ó yá Adékúnlé Bello àbí Adékúnlé Bello sí ní. tí ó gbẹ ẹ bá kí àwọn ará dé. akéwògbẹ mo kéwògbẹ tẹ́ ń gbọ́ mi dédé àkókò tẹ̀lé ń wò mí dédé àkókò bí tẹ́ fi wó mi ò ní fọ́ tí tẹ̀tẹ̀ fi gbọ́ ọ̀rọ̀ mi. àmì àṣẹ bá dápọ̀ kan nìkan tó wọn ìbílẹ̀ rédíò. ìbílẹ̀ rédíò ní UK aláǹfààní láti máa sọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí ní Òṣogbo adẹ̀dúpẹ́ lọ́gbẹ̀ẹ́ tẹ́ ń wà dédé àkókò yìí ìyá wa ìyá Ìbàdàn Akin ẹ̀kúṣẹ́ nǹkan oníṣẹ́ ìjọ tí mo ṣètò ọjọ́ Monday àwọn ẹnjìníà mi ní agbára mi kò sí ìjẹ mọ ìgbódàná ló bá ní surprise bá ìyá Ìbàdàn tó fi jáde sẹ tẹlifíṣàn lẹ o. òkè lẹ́yìn nígbà wálẹ̀ tẹ́ bá wálẹ̀ wá fún ara rẹ̀ ló ń jẹ. mi bó ti máa jẹ náà ẹ tí ẹni wálẹ̀ láéláé tó ẹ jẹ́ ká wo èèyàn mi ẹ jẹ́ ká wo lọ́wọ́ táwọn ẹ̀ àní òsì tábà pààrọ̀ lókù ẹ jẹ́ ká wo Mohammed Salah sọ gbá bọ́ọ̀lù káàkiri ilẹ̀ Europe lọ́wọ́ táwọn yìí ó fẹ́ dàbí ẹ̀ pé ìjọ̀nù tán kí lè lè sọ nípa Mohammed Salah. tábà ní ká máa wò ká má pààrọ̀ ó ṣáná ó gbéra lọ́wọ́ tá a wà yìí tí but nǹkan tí à ń sọ ni pé bó ṣe gbà tó ń gbà tá a bá lè gba báyìí bí ọdún 5 síbi tá a wà yìí òun náà ṣe kí ni á wà lára àwọn tó máa gba àmì ẹ̀yẹ káàkiri àgbáláyé ní ìsìn báyìí òun ló gba lánàá náà fún ní BFA àmì ẹni tó ṣe kí ni tó dára jù nílẹ̀ England òun ló gbà òun kò ṣì Man City kan tó sọ pé the blue lẹ́yìn kó ṣe kí ni ló yẹ kan fún ṣùgbọ́n akọ́nimọ̀ọ́gbá Man City ó sọ pé the blue yẹ fún ṣùgbọ́n gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá akọ rẹ̀ ní ọmọ rẹ̀ náà ló máa ṣe kí ni ló máa fẹ́ já fún ṣùgbọ́n ká máa wò lọ́wọ́ tá a wà yìí Mohammed Salah iṣẹ́ tó ń ṣe kì í ṣiṣẹ́ kékeré ṣùgbọ́n àdúrà tá ń gbà ní pé bó ṣe ṣiṣẹ́ yẹ kó ṣe kí ni kó gba ife kó gbà fẹ́ torí agbábọ́ọ̀lù bá wà tó kàn gba bọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù tí ò gbafẹ́ kò mo fẹ́ lè sọ pé kò ṣàṣeyọrí fún bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kó gbafẹ́ gangan ni kókó àṣeyọrí iṣẹ́ tó ń. ẹ jẹ́ ká wò báyìí àwọn èèyàn ti sọ pé ṣèṣe pé àsìkò ẹ̀sán ló dé fún ikọ̀ Liverpool lọ́wọ́ tàwa torí ikọ̀ Barcelona ikọ̀ AS Roma ló dá wọn dà ní ìdíje UEFA Champions ẹ jẹ́ ká wò AS Roma yóò máa kojú ikọ̀ Liverpool lọ́la ọ̀dẹ yìí kílẹ̀ yín lè sọ nípa ìdíje. tábánikà wo ìdíje tó wáyé láàrin Liverpool àti AS Roma ó máa lágbára AS Roma òun ló ṣe kí ni àwọn náà já ikọ̀ Barcelona táwọn èèyàn ò retí pé AS Roma lè dá Barcelona tabadẹ tún wo Liverpool ló ṣe kí ni ló já ikọ̀ Man City so eré ìdárayá ni a lè sọ pé bí báyìí ló máa wó sí bẹ́ẹ̀ ni nítorí tá a bá rò pé báyìí ló máa wó sí AS Roma lè ná Barcelona ṣùgbọ́n mọ̀ pé ó máa lágbára tí a bá wo máàṣì tán gbá lọ́jọ́ Sunday wọ́n tètè jọ Mohammed Salah wọ́n ṣe kí ni wọ́n fẹ́ kó sinmi nítorí Champions League náà máa gbá ní ọjọ́ Tuesday abẹ́rẹ́ àsán ṣùgbọ́n tábàdà ń wo náà àwọn náà ṣe kí ni wọ́n gbára nítorí Champions League ni abẹ́rẹ́ àsán àwọn ẹ̀ Liverpool lélẹ̀ kò sí àmì ife kankan tó fẹ́ gbà lọ́wọ́ ìjú Champions League náà gbójúlé Premiership ní England wọ́n ti gbà ó ti bọ́ FA ó ti bọ́ Carling Cup ó ti bọ́ Champions League nìkan náà wà ní àǹfààní orí ọ̀fẹ́ tó wà fún wọn AS Roma tá a dẹ̀ ń sọ yìí náà àwọn náà wọ́n gbẹ́kẹ̀lé Champions League ṣe pé ó máa ní agbára rẹ fún àwọn méjèèjì ṣùgbọ́n àìsọ pé báyìí ló máa ṣe kí ni ló máa wó sí. tó ẹ jẹ́ ká tún wò Bayern ní Real Madrid
ni wọ́n ti ń sọ lẹ́yìn tí ń sọ ẹ ká tún wo ìdíje yìí tó máa wáyé láàrin ikọ̀ àwọn méjèèjì lẹ́yìn rò pé ikọ̀ Bayern Munich wọ́n lè dá ikọ̀ Real Madrid kó láwọn yẹn jẹ́ pé jọ pé Madrid gangan là ń pè ní Champions League. Kábàáníkà lákọ̀ọ́kọ́ náà Real Madrid ló gba Champions League jù tábàdẹ̀ tó wá wò pé Real Madrid èèyàn lè kóyàn wọn kéré ní Champions League ní Champions League ẹ̀yẹn wo last season èèyàn ò lérò pé wọ́n máa dé final dé wọ́n tún wá dé final wọ́n tún wá gbàfẹ́ àbẹ̀yẹ tábà tó wá wo Champions àjà tábà sọ Cristiano Ronaldo mo fẹ́ lè sọ pé wọ́n bí Cristiano Ronaldo pẹ̀lú Champions League papọ̀ ni bẹ́ẹ̀ ni so tábà wá fẹ́ sọ ní ìsìn báyìí Bayern Munich wọ́n ti gbàfẹ́ ọ̀dọ̀ wọn ife tó kù wọ́n ti gba league ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀mẹ́fà lẹ́ra German Bundesliga ife tó kù tí Bayern Munich gbójúlé tẹ́kun wọ́n ti concentrate wọ́n fi bọ́ kan wọn sí òní Champions League. wọ́n tún wà nínú German GFA wọ́n wà níbẹ̀ ṣùgbọ́n ó sì ṣọ́ àwọn kan sọ pé ó ṣọ́ fún Bayern Munich àwọn kan sọ pé ó ṣọ́ fún Real Madrid àwọn méjèèjì náà jọ ní instrument ó kàn jẹ́ pé a kàn máa sọ pé Real Madrid ọ̀dọ̀ àwọn náà ni ẹni tó dáa jù lágbàáyé ọ̀dọ̀ wọn ló wà. ká tó ní kẹ́ fún àwọn olólùfẹ́ wa tán wà káàkiri àgbáńláyé nímọ̀ ẹ jẹ́ ká wo ìdíje Copa del Rey tó wáyé láàrin ikọ̀ Barcelona àti ikọ̀ Sevilla Messi tún ti fìtàn balẹ̀ òun ni agbábọ́ọ̀lù kejì tí ó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ 5 tó jẹ́ àṣekágbá tí ó ti wá gbá àmì ayò wọlé nínú ìdíje márùn-ún ẹ jẹ́ ká wò kílẹ̀ ilé sọ nípa Messi nínú ikọ̀ Barcelona lọ́wọ́ tá a wà yìí. Messi ọmọ tó dáa tán ni ká má parọ́ ó dáa tán ó ṣe kí ni ó múṣẹ́ lọ́kùnrin káyọ̀ sọ pé wọ́n bí Messi pẹ̀lú fúbọ́ọ̀lù ni pẹ̀lú ibi tẹ́ ọjọ́ tẹ̀ bá rò wípé yóò fìtàn balẹ̀ ọjọ́ náà ni yóò fìtàn balẹ̀ déta sọ pé ìtàn tí Messi ní lọ́wọ́ yìí ọdún 10 síbi tá a wà yìí ká má parọ́ àti lè rẹ́ni tí ó ṣe kí ni tí ó bírèkì ògùn rẹ́kọ́ọ̀dù tó bẹ́lẹ̀ nítorí rẹ́kọ́ọ̀dù ó bí mo fẹ́ sọ pé máàṣì 2 rẹ́kọ́ọ̀dù kan ni máàṣì 3 ẹ̀kọ́ bó ṣe ṣe kí ni bó ṣe ní nìyẹn ẹ̀tọ́ àwọn tó fi balẹ̀ àwọn ọmọ pé Barcelona wọ́n tún máa ṣe kí ni wọ́n tún máa gbó tó 5 ní ìṣẹ̀lẹ̀ bá dẹ̀ tún wò Barcelona tún ní ẹni tó gba ife ẹgbẹ́ Copa del Rey 30 náà dẹ̀ ti gbà 30 àwọn náà gba ife ẹ̀yẹ Copa del Rey jù. tó àlejò mi ti máa ní kí n máa sílẹ̀ torí àwọn èèyàn tí ń wò wá live and direct ó ti ń dùn máa ń yẹn nú tó ohun tó ṣẹlẹ̀ pé lọ́jọ́ Àlàmísì ó lọ́n fún wa ní àsìkò torí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ mi ti ń jẹ́ yéèmù náà kókò ṣẹ́jú 3 ètò mi ò sì tún torí afẹ́fẹ́ nílé iṣẹ́ wa ń bí lórílẹ̀‐èdè UK àmọ̀ràn wọ́n lẹ́ni fún gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́rọ̀ àwọn kan máa ń sọ pé pàmí nkú ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn tó sì ń gbà rèé wọn mọ̀ wárí àmọ̀ràn wọ́n lẹ́ni fún gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbáńláyé. àmọ̀ràn tí màá kàn sọ ni pé àwọn tó ń gbá bọ́ọ̀lù ìgbẹ́ tó máa gbá bọ́ọ̀lù wọ́n tún dì mọ́ra wọn wọ́n tún pààrọ̀ aṣọ láàrin ara wọn àwa táwọn ń wò tẹ́pà tó fowó lọ wò wọ́n kí làwọn ń jà fún. ẹlòmíì gan ọdún ti ka mọ́ta ní. ẹjọ́ tó ka mọ́ta àwọn míì wọ́n tún lọ fa wàhálà ṣùgbọ́n èmi kàn rọ gbogbo àwọn tó ń wo eré ìdárayá pé eré ìdárayá eré là ń fi ọmọ ayò ṣe àjọ fi dunra wa nínú ni tábà fi dunra inú kò ní mówó jáde lápò kó lọ wo bọ̀ so mo bẹ̀ ẹ́ gbẹ̀ntẹ́ wò ibi tó bá wó sí ẹ̀já gbà pé báyìí ló wó sí. orúkọ yín lẹ́ẹ̀kan máàṣì tí ò ṣe dáadáa ẹni tí ò bá ṣe dáadáa lónìí yóò ṣe pa dáadáa ní ọdún tó ń bọ̀. orúkọ yín lẹ́ẹ̀kan sí kẹta. orúkọ mi ò tí ì yí padà Adékúnlé Bello tí wọ́n yẹn mọ̀ sí lẹ́gẹ́lẹ́gẹ́ kọ̀mẹ́díà. tó fún ìkéde tàbí ìpolówó ọjà yín nọ́mbà yẹn pé bẹ́ẹ̀ bá fẹ́ pè yá Ìbàdàn ní ó gbé nọ́mbà ilé +44 74 59 35 3799 +44 74 59 35 3799 tó bá ṣe pé mi náà lè fẹ́ bá sọ̀rọ̀ 081 49 09 6379 081 4909 6379 títí ọjọ́ Thursday tẹ́tùn náà fàánà ti pàdé mi Fọlájìn Oyètáyọ̀ lórúkọ mi Bakasport ẹ̀yin lè fẹ́ polongo ọjà yín ẹ pé nọ́mbà tá a ti pè fún yín ọ̀dọ̀ wa náà ló máa já sí títí ọjọ́ mẹ́jọ ọ̀hún títí ọjọ́ Thursday ọ̀hún ẹja máa gbèyìn ká máa ṣeré ìdárayá ó dàbọ̀. Oh, that's dirty, man. I like it.